أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. بسم الله الرحمن الرحيم. لم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كاسف معقول إلى في قريش إلى فيهم ريلة الشتاء والصيف ليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله آمين. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Gbogbo yín la kí ní ibikíbi lágbàáyé tí ẹ ti join wa lálẹ́ yìí. Gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá, gbogbo ẹ̀yin alálùbáríkà èèyàn, àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Oore àjẹǹjẹ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó wà pẹ̀lú yín. Ẹ dákun, bí ẹ ṣe ń wọlé sí orí ètò lálẹ́ yìí, ẹ máa bá mi share prógrámù náà. Ẹ dákun, ẹ bá mi share ẹ dáadáa. Ẹ bá mi invite àwọn èèyàn wá sí orí ẹ̀. Mo kí Alhaj Qasim Shazili Quwwatullah Ọláìdé Arówófẹ́lá Rashid Simbiat Ibrahim Kókọ̀yí Abdulrauf Jẹ́jẹ́ Ọ̀pẹ́yẹmí Kẹ́nì Abdulfatahi Abdulhakim. Wọ́n náà comment ká lè rí orúkọ ẹ̀. Ọmọlọ́lá Alhaja Ọmọlọ́lá Abibat Òpóọlá Ọ̀pẹ́yẹmí gbogbo yín là ń kí o. Rukayya Taniola Abdulmalik. Ẹ bá wa share program yìí dáadáa. Ẹ wá Tómilọ́lá. Ẹ bá wa share. Inshallah Latif Ọlárẹ̀wájú Abdallah Ọláyíwọlá Tilad Ahmad Asmau Modúpẹ́ Olúwalóṣe Abdulmumin Sheikh Abdulkarim At-Tawwab Engineer Assis Rahim Abdulrahim Hanifowóṣe Aṣáájú Ìṣọ̀lá Aṣáájú Ọlámilékan Lion Ọláìyá Ọláìtàn Saheed Mahbubul Khairat Waliyullah Alim Ìṣọ̀lá Sharafuddin Ibrahim. Gbogbo yín là ń kí o. Tọ́pẹ́ Búsàrí. Alẹ́ yìí Allahu Akbar. Sultan kí ẹ káàbọ̀. Sultan gbogbo yín là kí. Sultan Siroman ẹ káàbọ̀. Sultan Enterprises ẹ káàbọ̀. Sheikh Wẹ́rẹ́ Àríyọ̀ ẹ káàbọ̀. Badru Zaman Al-Adabi ẹ káàbọ̀. Nafisat Sulaiman Comrade Abdulgani Ọlọ́jọ́ Hafiz Àríyọ̀ kìíyó Kafaya Trafiyo Ọ̀kẹ́ TJ Arnold Ibrahim Assis Ọlálékan Alájà Aisha Kenny Ibrahim Shakir Assis Shakir Ajia láti Ìbàdàn. Olóhùn Oyin Ọlánìkẹ́ Allahu Akbar. Moshood Abiola Engineer Lukman Yunus Adéwùmí Yusuf Alhaja Sekinat Yusuf. Allahu Akbar. Ẹ káàbọ̀. Mẹ́mọ́sà àwọn olóríire èèyàn rèé.
Prince Oyelakin àwọn alálùbáríkà ẹ̀dá mo fẹ́ ká pọ̀ dáadáa ni o mo fẹ́ ká pọ̀ dáadáa Prince Adébáyọ̀ alhamdulillah Abdulrahim Abdulrasheed Kẹ́hìndé Ibrahim Àlejò Sherifuddin Èké lójú òtì Adéwùmí Yusuf Balógun Tọ́pẹ́ àwọn olóríire èèyàn Nafisat Sulaiman Adébáyọ̀ Yusuf Ọ̀pẹ́yẹmí Ọ̀pẹ́lóyẹrú Abdulgani Sulaiman Ayọ̀déjì Asma Ajá Riskat Ọ̀kẹ́ Abbas ẹ̀káàbọ̀ olórí Adúnọlá Idris Ọlọ́jọ́lánre Kọ́mọrùdín Láìwọlá Bánkì ìyàwó aṣáájú ìyàwó Yusuf Àjọkẹ́ aṣáájú fún wa ní wàrà ńlọrin ó ti dá bẹ́ẹ̀ tàbádélé aṣọ Allahu Latif àdúgbòlọ́wọ́ yìí o aljí ẹ̀lẹ́àgbà àríkẹ́wòyọ̀ Saheed Moshood Abiola tó gbogbo yìí là ń kí alhamdulillah Prince Ajẹ́wọlé adúpẹ́ fọ́lọ́run ọba alálẹ̀ yìí o ọba tó ṣọ́ wa o afáwa kí ó gbèmí Ọláyínká àmàdúpẹ́ fọ́lọ́run lálẹ́ yìí ìwọ Ọlọ́run mà ṣe àmàdúpẹ́ àdúpẹ́ o nípa ọpẹ́ àkọ́kọ́ nípa ọ̀rọ̀ Alájà Àwọ̀ Àbẹ̀bí formerly Ìyá Ọ̀ṣun ibi tọ́lọ́ ń gbé ọ̀rọ̀ ìyá náà gbà Àfáà Yusuf Abolore Òkúta Gidi ẹ̀káàbọ̀ Alájà Kudirat Abíọ́lá mo rí mẹ́sẹ́jì yín o Ọlọ́run á gbàdúrà wa o ẹṣin lókun Isaac ṣe rí màmá wa ló ní wákà yìí ìyá alálùkùrán òun ló ní wákà náà kí ni wákà yẹn bọ́lọ̀mbà ti gbé ja ẹ̀dá kí lolúwa rẹ̀ tún bínú sí Ọlọ́run dákun gbèjà mi jà gbà mí láàyè jẹ́ rọpẹ́ dá alivagba bòdè olóde Haji Lukman Sanni bẹ́ẹ̀ ṣe wọlé yìí ẹ̀dẹ̀ fún mi ní inspiration Ìyá Ọ̀ṣun formerly Ìyá Ọ̀ṣun bọ́lọ̀mbà ti gbèjà ẹ̀dá kí lolúwa ẹ̀ tún bínú sí o Ọlọ́run dákun gbèjà ìjà gbà mí láàyè jẹ́ rọpẹ́ dá bọ́lọ̀mbà ti gbèjà ẹ̀dá Alájà wá kí lolúwa ẹ̀ tún sáré ká Ọlọ́run gbèjà ìyá yìí ó gbèjà ìyá náà ó fún ológun ṣẹ́ lórí ọ̀tá Allahu Akbar Ọlọ́run fún ìyá yìí lógun ṣẹ́ ó fún ìyá yìí lógun ṣẹ́ ọ̀pọ̀ ilẹ̀ ládá o ìmọ̀ràn tí mo fẹ́ gbà ọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi láyé lénìí dákun o má jẹ́ kí wọ́n tì ẹ́ o àti ní ògọ̀ bí ẹni à ń tì o ẹni tá ń tì ò ní ògbọ́n o àwọn atiniláyé pọ̀ o àwọn akóbániláyé pọ̀ o wọ́n á tì ẹ́ lọ sínú kòtò àwọn dẹ̀ máa báyé tí wọ́n lọ o wọ́n á tì ẹ́ sí ẹnu kìnìún àwọn sì máa báyé tí wọ́n lọ o má jẹ́ kí wọ́n tì ẹ́ ayé ìpẹ́ gbàgbé èèyàn ayé ìbáládánwò ṣe ayé òkè ń bá ládánwò ṣe ọmọ ìyá mi jára ẹ̀ ọmọ ìyá mi jẹ́ kó rí rẹ lọ gbé èèyàn no let them push you. Abbas Atiku wọ́n á tì ẹ́ débì kan
wọ́n á dẹ̀ fold hand bí ẹni pé àwọn kọ́ làwọn tiẹ̀ débẹ̀. Ìyẹn ni màá máa fi sọ fún wọn lálẹ́ yìí wípé la tansa thalathata nafarin la tansa thalathata qawmin. Fídíò kan ni mo rí ló wá mú mi ronú pé wọ́n máa jẹ́ kí wọ́n tì ẹ́. Èèyàn máa yàwèrè wọ́n á máa ṣe gìrà la ilaha illallah. Ṣebí social media yìí náà ni. Kò sí bí story rẹ̀ ṣe lè gbóná tó lórí social media. Gbà tí ó bá fi tó bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì, another story mi ó tún gùn ún. Free ta lọ́lọ́run, ẹbí ta lọ́lọ́run lẹ̀, àní gbà, àní wí, àní ṣe, àní mọ̀, ọjọ́ ń kájọ́, oṣù ń gun orí oṣù, ta lọ́lọ́run bẹ láti mọ́lé. Ọ̀rọ̀ Mohbad tó ṣaláìsí òun ló tún gbàtà kan. Bọ́rọ̀ Mohbad bóun ṣe gbàtà kan bẹ́ẹ̀ látún gbọ́ ẹ̀yin ọba ẹ dìde ẹ jókòó, ẹ dìde ẹ jókòó, a ní ẹ dìde sẹ́ẹ̀, mo ní ẹ jókòó. La ilaha illallah. Ẹnìkan dẹ̀ ń bẹ lẹ́wọ̀n. Àwa ń lọ sórí péjì àwọn tó ń pariwo ẹ fi ta lọ́lọ́run lẹ́ o, ẹ dìde ẹ jókòó ò ní wọ́n ń gbé nísìnyí o, ẹ dìde ẹ jókòó ni wọ́n ń gbé o, ìwọ́n ń bẹ níbi tí wọ́n wà o. Láàfin sọ fún ọ pé kò jẹ́ kó rí rẹ lọ pé ìwọ ọmọnìyàn àgbákò làwọn èèyàn. Wọ́n yìí abánidá ni wọ́n yìí máa bá ní débẹ̀, abánidá mà ni wọ́n. Social media ń sìn kó tó rìn lọ wájú kó tó rìn lọ sẹ́yìn nísìn, bó bá kan ọ̀rọ̀ ọmọ tó ṣaláìsí yẹn, ọmọ Mohbad yẹn, tó bá kọ́ lọ́rọ̀ àwọn òbí ẹ̀ lójú, tó bá kan ọ̀rọ̀ ọmọ yẹn, wàá dẹ̀ kan ọ̀rọ̀ ẹ dìde ẹ jókòó, ẹ dìde ẹ jókòó. Tó dẹ̀ gbé tẹ́lẹ̀ gbogbo last 2 weeks, last 3 weeks, ta lọ́lọ́run gbogbo orí social media, gbogbo àwọn blogger ń tán rí gbé nìyẹn. Àmọ́ nísìnyí kọ́, ẹ lọ mú Naira Marley, ẹ lọ mú Sam Larry, ẹ lọ mú gbá, nísìn ẹ dìde ẹ jókòó, òun ló tún kàn níta nísìn. Mo wá rí oríṣiríṣi fídíò tí wọ́n ń jáde lórí ẹ dìde ẹ jókòó, láwọn fídíò tó ní agbára. Tẹ̀túrí kan lálẹ́ yìí, òun wá ń tutọ́ pìrà pé bàbá yìí máa ṣe gbá, bàbá yìí máa lágbára. Mo tún wá ara wọn kan, àwọn tí wọ́n mú fọ́tò Sam Larry àti Naira Marley, àwọn tí wọ́n mú fọ́tò yẹn, àwọn wọ́n mú lọ dí èṣù, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo, àwọn wọ́n wá ń ṣẹ́ ìyá ńlá ya ìpè nídìí èṣù lé àwọn méjèèjì yẹn lórí. Báwọn kan ṣe ń fa ìdìde ẹ jókòó, àbáwá ojúlárí, àwọn kan ń fa ìdìde ẹ jókòó, bẹ́ẹ̀ làwọn kan ń fa ti Mohbad. Brother wa ta lọ́lọ́run dẹ̀ ń bẹ ní remind. Láàfin sọ fún ọ, má jẹ́ kí wọ́n tiẹ̀, má jẹ́ kí wọ́n tiẹ̀ ń tìkùtì, torí pé atiniláyé tó bá tìyàn, wọ́n á tìyàn lọ, wọ́n á rọ̀yàn ló bá bu àyà, tó bá rọ̀yàn ló bá bu àyà, wọ́n á padà lẹ́yìn èèyàn ni o. Ìwọ ọmọnìyàn,
díkórí rẹ̀ pé fá ayé ìbálàdàn ò ṣe o tó bá ń fún wọn jẹ lójoojúmọ́ tó bá dijọ́ kan tó bá débẹ̀ tó ní òsì lé ní wọn á wá ńjọ́ kejì tó bá já sí pé àwọn 10 náà wá sọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ ọjọ́ tó wá sọ́dọ̀ rẹ̀ nì tó ní òsì yẹn tó bá dijọ́ kejì ẹsẹ̀ àwọn 10 máa pé wọ́n tún wá tó bá tún wá tẹ́wọ́ pé kò máa tún sílé ní ọ̀rẹ́ wa ìmọ̀ wá bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ni tó bá dijọ́ kẹta nínú àwọn 10 tó ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn 4 ò ní wá mọ́ wọn kù 6 bó bá wá pè wọ́n wá ní àwọn sáré jáde lọ́bì kan ní àwọn máa bá ọ àwọn ń bọ̀ àwọn lọ́bì kan ní ìyẹn tí èsì tí wọ́n fún ọ nìyẹn nínú àwọn 6 tí wọ́n wá yẹn kó tó sọ fún wọn pé kó máa tún sílé nínú nígbà tí ó bá fi di ọjọ́ kejì àwọn 4 ò ní wá mọ́ yóò kà àwọn 2. mo kí olórí Kòyìnbé Adéyẹmí olórí bàbá wa láàfin àná kí n káàbọ̀ sórí ètò wa o. àwọn èèyàn wọn lágbára lèmi fi ń sọ fún ẹ lálẹ́ yìí làtàǹsà thalathata qawmin ẹ bá ń share program yìí dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá ń share program yìí dáadáa. wọn bá àwọn ìyá wa tó wọn fẹ́ báyàn wí àwọn bàbá wa láyé àtijọ́ wọn á ní tó bá kọ wájú sí ọ kó ta tó bá kẹ̀yìn sí ọ kó ta tó bá kù wọ nìkan kó tún èrò ara rẹ̀ kó tún pa ta lọ́lọ́run tún èrò ara rẹ̀ pa mi ò ní o má bú mi o mi ò ní o má kọ́mẹ́ǹtì tí ó dá o mi ò sọ wípé kó gba ọ̀rọ̀ tí mò ń sọ o èmi ò sọ wípé kó tẹ̀lé mọ̀ràn mi o. ọ̀rẹ́ mi DJ YK fídíò rẹ̀ tán sẹ́ǹdì sí mi lénìí kódà òun kàn tó ń sọ̀rọ̀ àwọn tó wá ṣe Ajisadi Lukman àwọn ọ̀rẹ́ ìgbà tí máa rí fídíò DJ YK lénìí kódà kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run kàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tó láwọn ṣe ọ̀sẹ̀ fà bí nǹkan kan fún báyé ṣe rí nù lẹ́ni tó lérí lórí social media tí gbogbo ayé gbọ́ pé n tí ò bá ṣe ọ́ ta lọ́lọ́run kò ṣe òun. ajá Miriam ẹ káàbọ̀ ìyàwó aṣáájú báyé ṣe rí nìyẹn. Tajudeen Adéníjì kẹ́dà ronú ara ẹ̀ àní bẹ̀bẹ̀ àní ṣẹgbá àní ṣàwò wọ́n gbé ta lọ́lọ́run bọ̀ ní court lọ́n the 19 at on the 20 Tuesday and Wednesday látún gbé bọ̀ wá sí court kí látúmọ̀ tí ó ṣẹlẹ̀ kí látúmọ̀ tí ó ṣẹlẹ̀ gbogbo last 2 weeks ọ̀rọ̀ ta lọ́lọ́run ló gbà dé ló gbà ta ló gbà kíní kan láti ìjẹ́ ẹ̀ta nísì àbíjẹ́ ẹ̀rin tọmọ ọmọ young talented musician yẹn Mohbad ìmọ́lẹ̀ tọmọ yẹn ti jáde láyé gbogbo orí social media nísìn ọ̀rọ̀ ọmọ yẹn ni ọ̀rọ̀ ọmọ yẹn ni àtẹni tó rí àtẹni tí ó mọ̀ rí àtẹni tó gbọ́ rí àtẹni tí ó gbọ́ rí ọ̀rọ̀ ọmọ yẹn náà wá ń sọ káàkiri mo wá ń sọ bẹ́ẹ̀ nìkan lé níbẹ̀ wá bó bá lọ síbi ọ̀rọ̀ Mohbad lórí mo rí lọ sọ́hùn ọ̀rọ̀ Mohbad ó dà wá gan tábàlà ń lọ social media ọ̀rọ̀ Mohbad yẹn náà kàn ń gbé wá fún wa lóríṣiríṣiríṣiríṣi ẹ wá gbà mí tó bá máa fi rí ọ̀rọ̀ Mohbad
ní 40 times lórí social media wàá rí ẹ̀dìdé ẹjọ́kò ní 25 àbí 30 wàá rí ọ̀rọ̀ Mohbad 40 lórí social media ní different bloggers wàá wá rọ̀rọ̀ ẹ̀dìdé ẹjọ́kò lọ́nà 30 wàá wá rí ọ̀rọ̀ Tani Olohun lẹ́ẹ̀kan péré ó mọ̀ ayé máa pẹ́ gbàgbé yẹn illallah tẹ́ ẹ bá gbàgbé ọ̀rọ̀ mi tí mo ń sọ látijọ́ yìí mo ń sọ̀rọ̀ kan látijọ́ yìí pé ẹni wẹjú lẹ́rù bá a mo sọ̀rọ̀ yẹn látijọ́ yìí pé ẹni wẹjú òun lẹ́rù bá a dáadáa ẹ dákun ẹ bá mi share program yìí dáadáa. mo wá sọ fún ẹ kọlọmọ ṣàánú wa wàláhì à ń sọ ẹni wẹjú lẹ́rù bá wọn wá ń bú wa ẹ ṣe gbá ẹ ṣàwó ẹ ṣe kòkò bàbá sásùn nígbà rẹ ṣe rí nígbà tí ó bá tún fi di bí ọ̀la sọ́túnla ọ̀rọ̀ mi mà lè tún jáde ẹni ayé yẹ kó máa ṣọ́ra o ayọ̀ làkèrè fi sẹ́ńtàn òótọ́ bá ti di bí ọ̀rọ̀ Tani Olohun nísìnyí wọ́n á gbé fọ́tò mi wọ́n á gbé fọ́tò Sheikh Labibu wọ́n á gbé oríṣiríṣi fọ́tò àwọn àfáà wọ́n á ń dájú kọ́ wá igbá àwo àwọn kinní kan àwọn kòkó bá sásùn ẹ̀ẹ́dẹ̀rí kan ṣe kan ẹ jẹ́ ń play fídíò kan fún yín kí n tó wá sọ ọ̀rọ̀ má gbàgbé àwọn èèyàn mẹ́ta. The legend, our hero, our legend. Ẹbọra, aṣẹ́bọra jọbọra lọ. Àṣé ẹbọra, ó jẹbọra lọ. Gbogbo àwọn ìyá ayé nísìn, àwọn àjẹ́ ìyá Jacob, àwọn ibi tán wà. Àwọn àgbákò ọmọ Musa àlìjọ̀nú ọmọ Lèmọ́mù àbíkítà abíọ́dídé pẹ̀lú bá sọ díkì àárín wọn. Tí àfikọ́ lọ́n lọ́jọ́ ìní kó ṣàánú wa ẹ bá ń bá yín sọ ẹ̀ ní gbọ́ agídí orí burúkú náà lẹ́wáyé wá ṣe àfi kẹ́ wá síbi kẹ́ wọ́n lọ káàkiri kẹ́ máa kọ́mẹ́ǹtì orí burúkú òfò káàkiri ẹ̀ẹ́dẹ̀rí nǹkan kan ṣe látijọ́ yìí kọ́mẹ́ǹtì òfò lẹ́mọ̀ kọ́mẹ́ǹtì kiri ẹ mọ̀ búyàn ẹ mọ̀ ṣègbà ẹ mọ̀ ṣàwó ẹ̀rí kankan ṣe àṣẹbọ́ra jẹbọ́ra lọ ẹbọ́ra jẹbọ́ra lọ ẹbọ́ra ò kí ń ṣẹ̀wọ̀n ẹbẹ́ra àká ló ti sọ̀rọ̀ kalẹ̀ yìí ní sọ ní ẹ̀dìdí ẹjọ́ kò yóò tún pàṣẹ ní ẹ̀dìdé wọ́n dẹ̀ dìde lẹ́ẹ̀kan náà ó tún ní ẹjọ́ kò àṣẹbọ́ra jẹbọ́ra lọ. kábà ń sọ fún yín ẹ̀ ní gbọ́ àwọn ọmọ sọ fún yín o wá wù ọ́ tún wá bí kò kọ́mẹ́ǹtì kò ní go and work. That is ìwọ tí in tó bá mo wà lórí program àwọn òkú sọ òdodo fún yín ẹni tó bá gbọ́ ni kó gbọ́ ẹni tí ò bá gbọ́ kó má gbọ́. ẹnìkan wá bá yín sòdodo ọ̀rọ̀ gbogbo ẹni bá bá yín sòdodo ọ̀rọ̀ láyé ẹ máa sọ dọ̀tá ni àwọn afẹnubà tẹ̀dájẹ́ gàwọn gbogbo àwọn afẹnubà tẹ̀dájẹ́ láyé ń dájáre
jẹ́ ń play video kan fún yín táì fi mọ̀ yí pé go and work Taofik Ọláwùmí bá ń wáṣẹ́ dákun onídìíṣẹ́ bàbá lè bá ń wáṣẹ́ bàbá mi wáṣẹ́ láti bá ń wáṣẹ́ kò sí wàhálà fídíò náà dà oríkè mi lọ wáṣẹ́ ìwọ́dẹ̀ wá síbí owó abẹ́ni tí ò níṣẹ́ wá ń wo fídíò rẹ̀ inú àwọn méjì ta ni ò níṣẹ́ ẹ̀yẹ bá mi dá o go and work ń sọ bẹ́ẹ̀ fẹ́ mi ìwọ́n tó dẹ̀ níṣẹ́ wá jókòó tèmi ò níṣẹ́ wá ń wo fídíò mi ta ni ò níṣẹ́ náà wá méjèèjì ẹlẹ́jà rí brọ́dà mi òré o ìṣepá àmọ́ gbọ́rọ̀ ṣe lọ o òré o kì í ṣepá àmọ́ òótọ́ ọ̀rọ̀ àmọ́ tí ará ilé ẹ̀ àtàrà àtà bá ń jà lábẹ́ bó ṣe lè wù kọ́kọ́ rí ó kọ́kọ́ gbèjà ará ilé ẹ̀ ẹ wàá fi ṣe òwe àwọn àgbà kan sọ pé ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká wá fàbọ̀ sí adìyẹ ká wá fi wí orin òṣùpá kan tó ní ẹjẹ́ adélé ká tó bára wí ká má bára wí kí awo má máa bá awo wí lójú ọ̀gbẹ̀rì ìyẹn jẹ́ tàwọn tó lọ́gbọ́n. kí ni mo wá fẹ́ sọ lórí ọ̀rọ̀ ta lọ́rùn tí mo ní mo fẹ́ sọ ẹ jẹ́ kọ́kọ́ jẹ́ kí nǹkan kan yé gbogbo àwa tí a jẹ́ admin àti àwa tí ọ̀rọ̀ yìí kàn bóyá ó dùn wá lápá kan ni àbí kò dùn wá lápá kan ni ẹ jẹ́ kọ́kọ́ gbogbo wa ni mo fẹ́ bá sọ̀rọ̀. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wípé màjàmásá ni akin fi máa ń délé pé o akin tó bá ti mọ̀ ọ́ jà tí ò bá mà ti sá fógun yóò gbógun lọ gbẹ̀yìn ni o torí èèyàn kan ló lè máa pè ẹ́ kó máa sọ pé tí ń dùn ẹ́ ò gbọ́ tán bá ti pé 20 30 tí wọ́n bá ń pè ẹ́ etí yẹn ó di o yàtọ̀ sí pé tí ó di gan ó gbàgbọ́rọ̀ ọ̀hún kí ni gbogbo àṣàmọ̀ yìí ń dálé lórí ni pé a ti mọ̀jà àwa mọ̀sà mo fẹ́ padà sí ọ̀rọ̀ àwọn tó sọ pé kán má bàtà lọ́lọ́run bẹ̀bẹ̀ ni. ó yá o ẹ̀bẹ̀ tá a wá ní kán má wàá bẹ̀ láti jọjọ́ yìí o kí làbájáde sí o. àbí. ẹjọ́ kóòtù mélòó àbí kí n sọ pé ẹ̀mí ìlú ni wọ́n ti lọ kóòtù ń sìn tó jẹ́ pé kọ̀ náà ni ó ń bá dé bí òyìnbó fẹnu ọkọ̀ sọlẹ̀ kọ̀ ni. ṣé mo pé ẹjọ́ yìí ti lọ fáàjù ó lọ fún àgbọ̀rọ̀ ní. bàbá ti ṣẹlẹ̀ báyìí láyé àtijọ́ gan àwọn bàbá wo sọ pé ẹni tó bá gba bíbẹ̀ ẹjẹ́ abẹ́ o ẹni tó bá gba tútù ẹjẹ́ àtú o ó lọ fún àwọn kọ́kọ́ bọ́ lọ́wọ́ ogun tó ń jà wá yìí náà káwa ní ṣẹ̀ṣẹ̀ wá lọ túra mú torí nínú gbogbo ìjà ìtura mú máa ń wà ńbẹ̀ ẹfùn gan bó ṣe lágbára tó a máa túra mú fún jà lọ túra mú ìjà tó fẹ́ gba ìjà yóò gbà ẹ́ lójijì ni. jẹ́nbẹ́ kọrin sáàrin o jẹ́nbẹ́ kọrin sáàrin o ó ní àràbà tó rà mú odò ń gbá rèrè àràbà tó rà mú odò ń gbá rèrè o bí ó ṣe wà yẹn sìn tó ń sọ̀rọ̀ yìí tẹ́ bá lọ ka kọ́mẹ̀ntì àwọn èèyàn lábẹ́ ọ̀rọ̀ ẹ̀ ra àwọn kan máa ṣépè fún wọn a máa bú ni ìsọkúsọ ló ń sọ wèrè ọ̀tá Yorùbá ọ̀tá kínní kan kọ́ntínù. yóò kọ́kọ́ pa yìí yóò pa làákàyè ó wà kọ́kọ́ bẹ̀bẹ̀ kì í ṣe pé ó lè já padà o ó kọ́kọ́ ní sùúrù torí àkàmú pẹkùn tó ń sọ irọ́ ni o àkàmú pẹkùn dáadáa ó wà kọ́kọ́ bẹ̀bẹ̀ tó bá bẹ̀bẹ̀ tí wọ́n bá lọ ìwọ náà ṣẹ̀ wá túnra mú pé àtìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá lọ́gbọ́n ló lẹ́kọ̀ọ́ pé nǹkan túnra. àwọn ò túnra mú ìjà ń lọ lọ́wọ́lọ́wọ́ next tọkọ lọ ṣe báyìí ni wọ́n láwọn gbẹ́jọ́ lọ kóòtù lẹ́kọ̀ọ́ gbẹ́kọ̀ federal high court Ìkòyí kí wọ́n pàṣẹ gbẹ́kọ̀ fi ta lọ́lọ́run lẹ̀ federal high court Ìkòyí dẹ̀ ní òun ò lágbára láti ní kí wọ́n lọ fi ta lọ́lọ́run lẹ̀ torí pé ilé ẹjọ́ kan ló ní kán remind ẹ̀ tẹ́ pé DSS office ló wà nísìnyí àbí SS office òun lè tẹ̀tí ní kọ́ lọ́ mú wá ṣẹ́rí báyìí ìtura mú wọn ibi tó kọ́kọ́ lọ́nu táwọn fọkàn sí. ọmọ bàbá ìpógun ti dé ìṣù ti dé báyìí. tó báwọn èèyàn mú yín lójijì
man down. Ṣé ìdí tí referee bá fún player ní red card jìnnìjìnnì máa ń bá wọn tó kùn ni. Wọ́n àbí. Ẹ ti wà ní short one. Àbí o. One man down. Brother mi ṣe jàre, wọ́n wà ní short 1 and -1. Short 1 and -1. Tó bá wù ọ́, o like ẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ, tó bá wù ẹ́, kò yé tiẹ̀. Problem tiẹ̀ nìyẹn. Wọ́n wà ní short 1 -1. Short 1 wọn ò ní pé red card tó fún ta lọ́lọ́run. -1 wọn ò ní ìyá Ọ̀ṣun ìyá alájà wáò tó di Islam. Àti wọ́n ní match yẹn máa le fa injury àti wọ́n ní match yẹn máa le tí wọ́n ní match yẹn máa le o. Ọlọ́run kó ṣàánú wa. Continue jàre brother mi, continue. Lérí ogun gbogbo wa yẹn wá ń lérí ni o, kò sẹ́ni tí ń fi bẹ́ẹ̀ ń kó lé o, a sì ní ká má bẹ̀bẹ̀. Ṣẹ́rẹ́ ẹni tí ò bá mọṣẹ́ ẹ gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ ń yà síbẹ̀ yẹn kí n tó máa lọ. Ẹni tí ò bá mọṣẹ́ ẹ gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀. Àwọn lọ́ọ̀yà ló ń bá yùn. Kágbẹ́jọ́rò ìlú tó bá dẹ̀rùn ni o kájú òṣùwọ̀n ẹ gbà lọ́wọ́ ẹ̀. Tí gbogbo àlà ń wo fídíò là ń gbọ́ nǹkan tó máa ń sọ tó máa jáde láti inú kóòtù. Àwọn àtàdé wà ń bẹ̀ ẹlòmíì tí ò síbẹ̀ gbàṣà máa ṣàǹgbọ́ result. Tó bá jẹ́ pé agbára wá sì máa ka kiri ó tiẹ̀ yẹ kó sì kọ́kọ́ tiẹ̀ accept béèlì ẹ̀ náà kó máa wá tilé jẹ́jọ́. Àbí o. Ìgbà tí wọ́n mú ìkan lára àwọn òṣèré ń jò ní pé kínní wọ́n sì kọ́kọ́ tiẹ̀ lẹ́yìn tán máa fà wọ́n kọ́kọ́ tiẹ̀ gba béèlì ẹ̀ náà kó tó di pé ìdájọ́ ìwádìí torí kò tí ì jẹ̀bi ẹ̀sùn tẹ́ fi kàn tó bá jẹ́ pé ó ti jẹ̀bi ni wọ́n ti dájọ́ rẹ̀ straight. Ṣé ẹni tí ò tí ì jẹ̀bi tẹ́ ẹ̀ tí ìdájọ́ rẹ̀ tí wọ́n fi sáhàmọ́ ṣé ẹ̀rí pọ́wọ́ ti kan owó agbára ti wà ń bẹ̀ ni. Ó lágbára fa. Táwọn agbẹjọ́rò tẹ ẹ̀dẹ̀ gbà tán bá fẹ́ ṣe dáadáa àmọ́ èmi tí mo jẹ́ tí wọ́n fẹ́ jẹun ni. Ọ̀nà wo ni wọ́n fẹ́ jẹun ni pé èmi náà gbàdúrà rẹ̀ kan gbéṣẹ́ ńlá tó tó bẹ́ẹ̀ yẹn wá fún mi. Kí n wá parí irú iṣẹ́ yẹn kí n má rí òun náwó sí pé nígbà tí ń ṣe ẹjọ́ lágbájá wọn. Mọ́tò tí mo rà rèé, ilé tí mo kọ́ rèé. Mi ò jẹ́ kó lè sùn tọ̀rọ̀ fún yín pé ẹni tó bá yẹ kẹ́ ẹbẹ̀ torí ihun tí wọ́n lọ́mọ lẹ́sẹ̀ pọ̀ ju òun gangan nìkan lọ. Tí bá ti ń bọ́ nínú kan ni wọ́n fẹ́ máa fi sínú mi. Ọlọ́run ò jù ó bọ́ ń bẹ̀ o, kò ní ra síbẹ̀ o. Túláàsì náà ni pé kò lè ra síbẹ̀. Àmọ́ ẹja aṣeun tó bá tọ́ lásìkò tó bá tọ́ bí wọn pẹ́yìn kan bu èbú pẹ̀lú fídíò yìí. Bọ̀ tẹ́ bá padà jókòó. Èmi gan tí mo analyse fídíò rẹ̀ gan sí gan wọ́n ti ní kí n lọ wáṣẹ́ kọ́. Ẹ jọ̀ọ́ o, mo ń wáṣẹ́ immigration o, àbí ṣe NDLA. Ẹ jọ̀ọ́ o, ẹni tó bá ní kíní o, ṣé kí n send CV mi, mo ń wáṣẹ́ o. Kódà tí ó bá ṣẹlẹ̀ lọ́yà mi ò sọ fún yín pé a kàn lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí ni o. Torí àìmọye lọ́yà ló mọ̀ pé kéèsì tẹ̀gbé fóònù òun ò lè wín ìní ẹ̀. Ṣùgbọ́n ṣé yóò sọ fún yín pé lè wín ìní ẹ̀ ni. Yóò gbowó yóò jẹun. Àmọ́ tó bá gbọ́ yóò wá pẹ̀lú mi sẹ́yìn. Àní nítorí pé lọ́yà yóò kì í ṣe lọ́yà ẹ̀ tẹ́lẹ̀ kò ń ṣe personal lọ́yà ẹ̀ tẹ́lẹ̀ kò sí ohun tẹ́ máa expect ju ohun tó ń ṣe yìí lọ. Tó yẹ pé personal lọ́yà ẹ̀ ní tẹ́lẹ̀ tó jẹ́ pé ó ń sanwó oṣù fún ó ń fún ní àwọn àláwáǹsì kan àròkà olúwa mi ò gbọ́dọ̀ kú síbẹ̀ o. Ṣùgbọ́n lẹ́yìn ìsìn ẹgbà kó wá ṣiṣẹ́ fún ni kò ń ṣe lọ́ọ̀yà ìtẹ́lẹ̀ ó gbọ́dọ̀ jẹun dáadáa. Mi ò ní jẹ́ sòótọ́ fún yín tó bá jẹ́ pásánà lọ́ọ̀yà ìtẹ́lẹ̀ gangan ni ó máa ti àwọn ẹbí ẹ̀pẹ́ wá pàṣẹ lọ kóòtù yìí náà ẹ lọ máa bẹ àwọn ẹni yìí lẹ́yìn. Ẹ bá ń bẹ̀ wọ́n lẹ́yìn àwọn yẹn náà wà lọ rọ lọ́ọ̀yà àwọn léegun ń pé wo ẹ̀bẹ̀ yìí ti pọ̀ jù wọ́n ti fẹ́ pa wá. Tí wọ́n bá ti sọ pé àwọn fẹ́ béèlì ẹ̀ ẹ gbà fún wọn kán béèlì ẹ̀ kó wá máa ti lé jẹ́jọ́ náà. Ṣé o báwọn adájọ́ bọ̀ ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ń ṣe mú un. Alájà sọ bá ní ṣe máa ta ráìsì àtẹwà tútù máa ta o dáadáa láì wàá ta o ìyàṣẹ́ fún mi o ẹ̀rọ ní kí n wá kọ́ télọ̀ àwọn èlé kọ́ yẹ ṣé jàre rẹ. ẹrù kú rọrùn yìí ni èyí ṣe dé court ẹ pé agbẹjọ́rò wa sọ pé òun lẹ́lẹ́rìí kan o wọ́n kọ́kọ́ gbé yẹ̀wò náà àbí kí ni ìtumọ̀ objection my lord objection overruled objection sustained ṣé ìmọ̀ tún mọ́ ẹni. dákẹ́ ò tí lè sọ ló ń jẹ́ bẹ́ẹ̀ àti òkè àgbàwọlé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣèbí aṣáǹgbọ̀n tágbẹjọ́rò yìí náà sọ tó bá ti jáde nínú court ẹjọ́ tẹ bá ti wá mú wá
àwọn tẹ́ ń bàṣẹjọ́ wọ́n wá ń dànù páwọn ò gbà wọlé wọ́n wá ń dànù páwọn ò gbà wọlé ẹ̀dẹ̀ ní ká má máa lọ máa bẹ̀bẹ̀ tá a bá tiẹ̀ lè bẹ̀bẹ̀ ojú ayé kí ló dé tá a lè bẹ̀bẹ̀ kọ̀rọ̀ báwọn náà bá wá ṣàbòsí tán wá gbé síta pé àwọn rèé wọ́n ti wá bẹ̀bẹ̀ rí àwọn nu Ọlọ́run ẹni tí ó sì tí ì kú ni kó má fi wèrè ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ tiẹ̀ náà lè yíwọ́ kílẹ̀ tó mọ́. La ilaha illallah. èrò ń sọ ní ẹgbẹ́ ẹni tó bá yẹ kẹ́ bẹ̀ ni wọ́n lè yíwọ́ kíní ìkalẹ̀ èyí ẹjọ́ ẹ̀rí gbépò nílọrin. àbí. ìdá kan máa dà ní ibi bẹ̀ mọ́ wọ́n gbé lọ ní ibòmí. àbí. ẹgbẹ́ ẹ̀yọ̀ kan náà wọ́n wá ń dà ní kóòtù méjì. àbí. tó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn agbẹjọ́rò ìtẹ̀gbà náà wọ́n ní ẹ̀fẹ́ táìlì nǹkan jọ ọ láti lé ìwádìí rẹ̀ wá ló ń fẹnu sọ bí àròsọ. wọ́n ṣe ní ìyí dànù èèyàn tó ń bá jà ju ẹ̀ lọ kò ní pé díẹ̀ ni díẹ̀ òun ń kọ́ báyìí ṣèbí láwọn agbára yẹn náà mo wo fídíò kan lánàá tí agbẹjọ́rò yẹn sọ pé àwọn kan ni wọ́n ń lé àwọn káàkiri inú kóòtù yìí ṣé ti tájù lọ ti wà ń bẹ̀ ni. tí lọ́yà yẹn ń sọ jáde lẹ́nu tiẹ̀ lọ́hùn pé àwọn ọlọ́pàá òde ní nǹkan kan ṣe sí o àwọn ni wọ́n ń lé yìí o ṣé ti tájù lọ ti wà ń bẹ̀ agbára ti wà ń bẹ̀ dẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀. defamation of character ìṣeré. kí ni tí dáàbò ọkùnrin yẹn tí nǹkan yìí bá ṣe é síbẹ̀ ni kárẹ́ láwọn òṣèmọ́ báyìí ń sin o àbí sẹ́ni tó wà lára wọn tó lè dáràn kankan mọ́ ni kò lè dáràn kankan mọ́ tó ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n ti mú fún báyìí ó ti jókòó síta. àbí. àwa táwa wà ń tà láwa tí wọ́n ń ṣẹ̀ báyìí o. ó lágbára. ẹ̀ṣẹ̀ táwa ń ṣẹ̀ yẹn wọn ò ní fi bí àwa o òun náà máa fi bí o. bí àrọ̀ tó lójú tó nínú àrọ̀ tó tí ò lẹ́sẹ̀ tó wá ń dáràn ọ̀rọ̀ àwọn ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí o. àbí o. talẹ̀ lẹ́sẹ̀ méjì tó ń dá sí òun ni bọ̀bọ̀ tó wà láhàámọ́ yẹn o àrọ̀ lẹ́yìn tẹ wà ń ta o. ó tán báyìí. pé gbogbo ohun tó bá ṣe èyí náà máa fi bí o. gbogbo ebú tẹ bá bu wa ò lè dùn wá mọ́lẹ̀ torí pé àárọ̀ ni. lábẹ́ bẹ̀yìn ni ẹjọ́ torí Ọlọ́run èmi ò sọ pé nǹkan kan ń jẹ níbi ìbàjẹ́ kiri gbogbo ẹni tó bá ń jẹ tó wá jẹ́ pé yẹn náà fi wá sọ pé wọ́n máa bẹ̀bẹ̀ kó lè máa lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jáwọ́. mo wo fídíò kan lọ́nà ìjọ tẹ́ bá rí bí àwọn ẹlẹ́wọ̀n ṣe sùn mo mọ̀ pé wọn ò lè tí ì tẹ́ bẹ́ẹ̀ tó bá wá tiẹ̀ wá jẹ́ pé wá rí bẹ́ẹ̀ sóhun ló fẹ́ dé ta sọ fún wa ni ṣùgbọ́n ìjọba bá rí ni yóò sọ fún yín pé bí wọ́n ṣe ń ṣe mírè kí ló tiẹ̀ dàbí kéèyàn máa fẹ́ ṣe àárẹ̀ yàn rìn káàkiri náà. àbí. kí ni kíkọ́ kì gbogbo àwọn tá à ń ṣe fídíò tá à ń sọ̀rọ̀ àtàwọn tá à ń dá wa lálẹ́ tó bá jẹ́ pàwọ́ la wà láhàámọ́ ṣá lè ṣe fídíò mọ́ ni kọ́lọ́ má jẹ́ kí gbogbo wa rógun ẹ̀wọ̀n. àmín. ká má rògbòn alákòóbá àmín o. kí má rí bá wa lẹ́yìn ẹsẹ̀. àmín o. èmi sọ nítorí ìdí èèyàn ni o mi ò sọ nítorí nǹkan kan o torí ẹni tó kàn ló mọ̀ o. àwọn tí ò rí ọmọ wọn tí wọn rí bá sọ̀rọ̀ tí wọn mọ pòsíṣàn tó wà àwọn ni wọ́n mọ ohun tó ń ṣe wọn o kò ń ṣe àwa tàṣọpàjọ́ rẹ̀ àbí àjọpàjọ́ ìṣiṣẹ́ o gbogbo wa là ń súnú ilé wa o gbogbo yín púpọ̀ nìyí náà gbóbìnrin sùn mọ́jú nínú gbogbo ni o. dáadáa fine. ìjọba bá tún lọ dájọ́ tí obìnrin bá ti pariwo lórí court ìgbà ẹlẹ́gbẹ̀rún tún lọ ń bá girlfriend sùn tí òun ṣe ìyàwó ilé lójú kò ní gbé òtẹ́ẹ̀lì òun dẹ̀ wà nínú àhámọ́ bẹ́ẹ̀ ẹ̀rọ sọ bẹ́ẹ̀ nígbà bẹ́ẹ̀ takú sẹ́nu ọ̀nà ẹ̀wọ̀n pé kí wọ́n filẹ̀ bẹ́ẹ̀ takú sí court ẹ̀yìn yìí kan náà lè ń ṣe fídíò pé wọ́n ń lóyún káàkiri gbogbo nínú court ẹ̀rọ bẹ́ẹ̀ àwọn tẹ̀ ń bá jà ti jù ú lọ kí ló dé tẹ́ẹ̀ bá wo ti gbogbo nǹkan wo ti ya ọmọ yẹn náà tí gbogbo wa ò bá ro nǹkan kan ẹja wo ti ya ọmọ yẹn. mo ti sọ láìmọye ìgbà pé mo dárúkọ àwọn èèyàn mo ní admin Ta Olohun DJ YK ẹ̀gbọ́n Ta Olohun àtàwọn díẹ̀díẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì ẹ̀ tí Ta Olohun bá ṣẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ̀ẹ́dẹ̀ dáríjì bí Ta Olohun bá ṣẹ̀yìn ẹ dáríjì náà ẹ dáríjì. fọ́mà yìí Ọ̀ṣun ló ti bẹ̀rẹ̀ ọjà lẹ́ni òní gbogbo ohun tí yá gbogbo ọjà tá a rà sí ṣọ́ọ̀bù yá yẹn kì í máa ṣe ṣeré fá kì í máa ṣe ṣeré ìyá mà ti kúrò nínú à ń tọrọ jẹ báyìí kọ́ ló má jẹ́ ká padà sí burúkú bá ìyá mà ní freedom rẹ̀ ń ra àwọn ọmọ ẹ̀ ń ra àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn online lawyer ń kọ́ báyìí Facebook president gbogbo yín ń kọ́ báyìí àwọn kan dẹ̀ jókòó ẹ̀yin jókòó sínú ilé ara yín ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ọmọ yẹn dẹ̀ ń bẹ láhàámọ́ ṣé
ẹ̀wọ̀n wá dàbí ilé ni. Ẹ̀wọ̀n dàbí ilé kọ́nà májà arógun àkóbá ni. Máa lọ ogun tí ó bá ṣẹlẹ̀ sí ọ ó ṣẹlẹ̀ sóhun. Ẹ bọ́ra yìí sẹ́wọ̀n ní àmì kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè ẹ bọ́ra yìí sẹ́wọ̀n ẹ bọ́ra mọ̀ tí lọ́sẹ̀ kan lẹ́wọ̀n ẹ bọ́ra mọ̀ tí lọ́sẹ̀ méjì lẹ́wọ̀n ẹ bọ́ra mọ̀ tí lo almost like 29 or 30 days báyìí lẹ́wọ̀n. Wọ́n fi ọmọ àgbẹ̀ bọ́ra kú ń bẹ́ẹ̀. Tá a bá ń sọ fún yín gbọ́ Ifá orí mi rèé o kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè. Sẹ́yìn wọ́n wá jọlé ni ó tó jàre brọ́dà mi àwọn mọ̀ pé ẹ̀ ní gbọ́ o àmọ́ èbúlẹ́bù àmọ́ ẹ rántí pé ẹ lọ rántí nǹkan kan o ẹ rántí nǹkan kan o Mohbad ọmọ yẹn ò ní justice for Mohbad là ń pariwo ń sí o justice for Mohbad justice for Mohbad justice for Mohbad là ń pariwo justice for Tani Olohun wọ́n ti gbé ẹjù sẹ́gbẹ́ kan bọ́ ti ẹ̀ ń wí nísìn ṣó wá popular tó ti justice for Mohbad tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àìparí justice for Mohbad tá ń bá yẹn lọ ní ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó nìyẹn náà tó wọlé. Ẹ wo ìyàwó èèyàn tó ti ń fa wàhálà lórí ẹ dìde ẹ jókòó nísìn. Bó dẹ̀ ṣe máa fa ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó títí nu ọlọ́mọdé kí December bá wa ń bẹ̀. Tí wọ́n bá tiẹ̀ wo fídíò tí wọ́n bá wo fídíò tọmọdé yìí ṣe tí wọ́n bá wo fídíò ọmọdé yìí tí wọ́n bá wo fídíò yìí tí wọ́n bá wo fídíò ọmọdé yìí èèyàn bá wọn òbí ẹ̀ èyí ó pìtì àwọn òbí ẹ̀ ẹ̀wọ́ tí wọ́n bá wo fídíò yìí lásán. Bí wọ́n bá wo fídíò yìí lásán my brother bí wọ́n bá wo fídíò yìí lásán even bó ṣe jẹ́ Christian tó yẹn you understand bó jẹ́ Christian tó yẹn ẹ̀mí tó wà lọ́rùn yàn ìyá kàánú ẹ̀mí pé Ọlọ́run wò wọ́n mọ̀já ṣòfò ọmọ ṣé ẹni tó ń wo fídíò eléyìí ní ọ̀ràn ti justice for ẹnìkan kan gbé kan wọ́n ti chapter yẹn nìyẹn another chapter mi láti tún sí bọ́rọ̀ social media ṣe rí nìyẹn láì bọ́rọ̀ social media ṣe rí nìyẹn wọ́n wà lórí program ní jàre ṣe bá mi sọ̀rọ̀ ni. Bọ́rọ̀ social media bó ṣe rí nìyẹn o ẹni tó kàn ló mọ̀ o adẹ̀ ń pariwo ẹ̀ẹ́dẹ̀ gbọ́ ara tá à ń sọ fún yín tó dàbí pé kíní nígbà tí gbogbo orí péjì tí mo ń lọ látàárọ̀ kódà mo tó rí fídíò bàbá Aláàfin Ọ̀yọ́ tàná. Nígbà tí mi ti ń lọkọ̀ tí wà ní ìṣọ́ra tí mo ti ń lọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe. wọ́n wá lọ ń gbé
wọ́n wá lọ ń gbé fídíò bàbá Aláàfin Ọ̀yọ́ wá nígbà tí wọ́n tán bá gbogbo àwọn kọmíṣánná wí wọ́n jẹ́ kó yé ayé wọ́n jẹ́ kó yé ẹnìyẹn wípé ọba ju ọba lọ nìyẹn báwọn ọba ilé yìí ta ni ó pàṣẹ pé ẹ dìde ẹ jókòó fún irú àwọn Aláàfin Ọ̀yọ́ àbí kí alẹ́ àfẹ́ pàṣẹ ẹ dìde ẹ jókòó Fẹ́mi Àlọrin so ló wà ní táwọn sọnù yíò láàmọ̀ràn o títí kẹlọ ń jọ sísítà wa kan lónà tó jáde yìí nísìn ẹ jẹ́ parapọ̀ ṣẹ̀gbọ́ sísítà wa kan ló tó jáde nísìn mẹ́wàá lápá abẹ́lérò wí ká tó wá fẹ́ bọ̀ ìbádìí ara wa ẹ jẹ́ àkọ́kọ́ para. ẹ dìde ẹjọ́ kò lò sọ́ọ̀rì ẹ̀dẹ̀ mọ́ bọ̀ ẹ dìde ẹjọ́ kò nìyẹn o gbogbo bí tí mò ń lọ látàárọ̀ ẹ dìde ẹjọ́ kò ní o ó pọ̀ fa ó pọ̀ tí èṣe díẹ̀ o sọ́ọ̀rì o ibi tí ẹ dìde ẹjọ́ kò ti bẹ̀rẹ̀ rí o kẹ́rì àbábáṣọjọ́ náà àti gọ́ọ̀nà Ṣèyí ẹ dìde ẹjọ́ kò nìyẹn o ẹ máa lọ káàkiri gbogbo orí social media ẹ wọ́n náà sí kó tó rí prógámù Ta Lọ́lọ́run ẹyọ kan kó tó rí prógámù Ta Lọ́lọ́run ẹyọ kan wà á ti rí justice for Mohbad like 50 à ń sọ pé ẹni gbọ́ o ẹni gbà o ẹni kan ní ìṣẹ̀lẹ̀ o nǹkan kan ní òde o kò sí nǹkan kan tí ìṣẹ̀lẹ̀ o ọmọ ìyá mi sórí up and down ló wà ń ta ní sí o tá à ń sọnù jẹ́kórí rẹ̀ pé má jẹ́ kí wọ́n tàn ẹ́ pa má jẹ́ kí wọ́n tàn ẹ́ pa freedom is the best freedom is the best sórí. ló bá gbọ́ ọ̀tọ̀ la yẹ tó gbọ́ báyìí tọ́lọ́ bá bless yẹ tó wà lọ́wọ́ ẹ̀ tó gbọ́ ọ̀tọ̀ la yẹ. Mohbad ni o látàárọ̀ tí mo ti ń sùúrù kiri èyí tí ìrí Ta Lọ́lọ́run ẹyọ kan o tí bàbá rẹ̀ wà níbí ẹ wo Ọlọ́run ṣàánú wa wọn ni ó jẹ́ kórí ẹ lọ pé o lórí Fẹ́mi Ògèdèngbé. His music. But what is going round social media? Mohbad ni ẹ o. Ẹ lọ báyìí. Ọlọ́run kó ṣàánú. Ọlọ́mọdé àbọ̀ sọ́wọ́, ọlọ́mọdé àpàdé àgbákò. Ẹni tí ó kú bá wa, ọlọ́mọdé àbá rẹ̀. Ẹni tí ó kórí burúkú bá wa láyé kọ́lọ́run kó ṣọ́ wa pẹ̀lú wọn. Bàbá Ìjẹ̀ṣà gbàgbé yẹn náà síbẹ̀ yẹn ń sìn ẹni ẹlẹ́ni. I'm sorry. Ẹ rí wa bíi pé bóyá à fẹ́ràn yín àbí à ń fi yín ṣe yẹ̀yẹ́ àbí à ń mọ̀mọ́ sọ à ń sọ tó ẹ̀kẹ́ ṣe ni. À ń sọ nǹkan tó yẹ kó kẹ́kẹ́ ṣe ni nítorí ẹ̀kẹ́ ṣe là ń sọ ẹ̀yin lẹ́ẹ̀tẹ̀lé táwa ń sọ mo wá ń sọ fún ẹ wípé látàǹsà àtàkà omi ẹ má gbàgbé àwọn ìjọ mẹ́ta alákọ̀ọ́kọ́ man fara anka hina nuzul al-musiba gbogbo ẹni tó bá sá fún ọ níjọ́ tó bá tàdánwò bá dé má gbàgbé ẹ Ọlọ́run ti mọ àwọn tó sá fún báyìí nísìn gbogbo ẹni bá sá fún yàn nígbà tí àdánwò bá dé ẹ má gbàgbé o wà máa ń wá sáàkà hínà nùsùlẹ̀ à inú ẹni tó ní gbàgbé láyé ẹni tó dó tí ọ níjọ́ tàdánwò dé má gbàgbé ẹ kò ní burúburú láyé
kó má ka ẹnìkan mọ́ ni. Ẹ má gbàgbé ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, waman asbaba alaykatil kalmusiba. Àtẹni tó ṣokùnfà bó ṣe ní problem. Àwọn kan náà ṣokùnfà bí ta lọ́lọ́run ṣe ní problem nísìn. Tora àwọn kan ni wọ́n kí lẹ́yìn, àwọn kan ni wọ́n tì. Òun náà fúnra rẹ̀ lóbi tó bá jókòó sí níbi tán remind ẹ̀ mọ́ yóò mọ̀ rántí pé níjọ́ kan la dẹ̀ bẹ̀rẹ̀ kíní yìí. Níjọ́ kan tí mo dẹ̀ ń ṣe nǹkan yìí, àwọn ẹni yìí ń support mi. Àwọn ẹni yìí ń sọ pé máa nìṣó. Àwọn ẹni yìí ń sọ wípé máa nìṣó. Àwọn ẹni yìí ń sọ wípé máa nìṣó. Àwọn ẹni yìí ń sọ wípé a wà pẹ̀lú ẹ. Àwọn ẹni yìí ń sọ wípé ó ti yá. Àwọn máa gé kàbá wọn jẹ́ pé aṣọ lórí ibú ni Ifá ṣe kíní kan. Àṣẹ́ni àgbákò ni Olúwo ṣe kíní kan. But kò ní lè sọ síta. Òun gan mọ̀ fúnra rẹ̀. Sheikh Abdulrahman Salahuddin. Òun gan mọ̀ fúnra rẹ̀ pé òun ṣe okù. Díẹ̀ Ọlọ́run ọlọ́jọ́ ìní aṣàánú wa. Ọlọ́run aṣàánú wa o. Aṣàánú wa o. Ẹ dìde, ẹ jókòó, ẹ dìde, ẹ jókòó ló wà ń ta nísìn o. Mohbad ọ̀rọ̀ ẹ̀ wà ń ta nísìn o. Ṣé gbọ́ báyìí? Ẹnìkan ní Sheikh, let's leave Tani Olohun aside. I'll be very glad if we Islam too can start justice for Mohbad. Ó parí nù. Ló bá tán, ló bá finish. Mo pa láṣẹ fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí social media, tẹ́ wà lórí program mi lálẹ́ yìí. Mo pa láṣẹ fún gbogbo yín. Ẹ dìde níbi tẹ́ wà. Ẹ jókòó padà. Ọlọ́run aṣàánú wa o. Lọ́jọ́ ìní aṣàánú gbogbo wa, ojú òní tì wá. Inshallah, ya Fawzat Adams. Bá di ní àwọn yẹn láwọn òdìdé o. Akílódé mo pàṣẹ kẹ́ dìde, ẹlẹ́dìde. Why tẹ́ ní dìde? Olúwo tẹ́dé. Àwọn òjẹ̀gùn wọn wá sí kóòtù jọ kíní ni. Sheikh Alfulaniy wọ́n ní àwọn ti dìde, àwọn dẹ̀ ti jókòó. Lọ́wọ́ kó ṣàánú jàre. A dúpẹ́ lọ́wọ́ ètò ẹjọ́ ìwà lálẹ́ yìí. Darul Birri ẹjá pàdé lọ́la inshallah. Dr. Sabi ní me inside my car o. Àbátí máa bí ní kò lè work. Ọmọ bá dé ní ikọ̀ tún ẹlẹ́ẹ̀lì dìde. Àyàwá ní àdìdé tì. Kí ló dé tá àdìdé? Aláì kúrò sípò Nàìjíríà gan. Ọ̀rọ̀ wá gbé ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín lọ́rọ̀ Nàìjíríà yìí. Nígbà tí mo wo fídíò yẹn, mo fẹ́ wo fídíò yẹn like 70 times. Màá dẹ̀ tó dá lọ, màá dẹ̀ tó dá padà wá. Tí gọ́vùnà bá débì kan, tí bí ọ̀yà gbogbo ẹ dìde, gbogbo ọ̀dẹ̀ dìde lẹ́ẹ̀kan náà kàn. Gbogbo tó ń gbọ́ ẹ jókòó, ọ̀dẹ̀ tó lọlẹ̀ pam. Ló bá tán báyìí o. Olólágara o. Ìwé ni bàbá yìí tó yọ wá báyìí o. Orí ọ̀rọ̀ Nàìjíríà oríṣiríṣi kan ní máa yọ wá, gbàkálà tó rí bálá bulùbulù bálà
oríṣiríṣi kásálà Ọlọ́run kó ṣàánú wa jàre kọ́lọ́run kó gbàdúrà wa ọlárúbọ̀ láàrin òkè gbogbo ẹ̀ka wọ̀ Ọlọ́run kò ní yóò bàjẹ́ fún gbogbo wa lápapọ̀ oríire ìdùnnú àlùbáríkà ajẹ́ ti gbogbo wa insha Allah Jimoh Kẹ́hìndé Tèmilolúwa níbikíbi tẹ́ bá wà lálẹ́ yìí mo pa láṣẹ fún yín ẹ dìde kẹ́sì jókòó aláì ètò mo gbọ́ last bí a primary school àwọn ọmọ ẹ dìde olùkọ́ yìí ti wọlé ẹ jókòó padà ẹ dìde ètò mo expect tó yẹ káwọn bàbá wa yẹn sọ ni pé bó ṣe ní ẹ dìde káàdà ní good morning sir ó wà ní ẹ jókòó aláì Nàìjíríà Allahu Akbar gbogbo ìbànújẹ́ tẹ̀dá bá wà tó bá ti wọ́n social media báyìí wà á dẹ̀ máa gbàgbé ẹ̀ díẹ̀díẹ̀ Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run jọ mú ìbànújẹ́ kó nu ayé gbogbo wa o gbogbo oríire tí ẹnì kọ̀ọ̀kan wá ṣe kọ́nà máa sọ lórí burúkú máa wà lọ́wọ́ ní agbára títọ́ náà àníri wàhálà lórí ara wa lórí àwọn ọmọ lórí ẹbí lórí ara ẹjẹ àpàdé lọ́la insha Allah wassalamu alaikum warahmatullahi wabarakatuh.